tó ẹ̀yin tèmi jákèjádò àgbáyé lórí ATV aláṣeyọrí TV náà ni nǹkan ọ̀tun tún ni mo tún mú wá lónìí tẹ́ẹ̀tún láǹfààní àti tún wò kí tún ni nǹkan náà Tóbi aláṣeyọrí mọ̀lẹ́mí ẹ̀yin ńkọ́ mọ̀ pa aláṣeyọrí ni ẹ̀yin náà kájọ máa ṣàṣeyọrí ìṣó ṣùgbọ́n kí ni nǹkan ọ̀tun tún wà ń bí tẹ́ wò bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wò yìí mo fẹ́ kí ẹ fi èrò yín hàn síta lórí ẹ̀ kí ni èrò tẹ́yin rí nípa ìyàwó sì ló kọ sí yín ṣé mọ̀ pé ìlú gángan lọ̀rọ̀ ilé ayé bó bá kọ jẹ́ nìkan ẹ̀yin ní ọkọ sọmọ ẹlòmíì ẹ máa farabalẹ̀ bá a lọ nítorí pé ẹ̀yin lèèyàn wà wá lèèyàn yín béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni aláṣeyọrí ẹ já máa ṣàṣeyọrí ìṣó aláṣeyọrí TV ẹ subscribe kẹ like kẹ comment bẹ́ẹ̀ ṣe ń wò lọ yẹn. láti jìgìjìgì ọ̀rọ̀ Táyé Currency pẹ̀lú PASUMA ọ̀rọ̀ ọ̀hún ti bú gágá ó ti blow lórí íńtánẹ́ẹ̀tì. àwọn tí ọmọ gba Táyé Currency àti PASUMA bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá wọn dá sọ̀rọ̀ ara wọn. ṣùgbọ́n gbà mò ń fọ́lò rẹ̀ bọ̀ ó ti mọ ṣàkíyèsí ni pé PASUMA ó wà highly diplomatic. diplomacy PASUMA ọ̀gá púpọ̀ ó ṣòro láti rí tẹnu ẹ̀ gbọ́ ọmọ náà kárí okú làákàyè. Táyé náà àsìgbọ́ ní ọ̀tá sì sọ ọ̀rọ̀ tí Táyé kúkú ń sọ gbogbo olórin láyé ló ní ẹni tí ń wà àwòkọ́ṣe ẹ̀. Alhaji Síkírù Àyìndé Barrister nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ fújì ó ní fújì ó mú láàrin sákàrà àrò gúdúgúdú ó wá kó àwọn ìlú tí ò sí nínú ajíwèrè ajísàrì ló kó wọnú ẹ̀ ló di fújì kò sì ní kọrin ọ̀hún kọ́mọ́júbà àwọn ẹ̀sìn àká. lóòótọ́ Barrister ọkọ sákàrà ṣùgbọ́n ó gbà fún ẹ̀sìn àká ọmọ Láwálé pẹ̀lú Yusuf Ọlátúnjí bẹ́ẹ̀ kẹ̀ ó gbà fún bàbá Haruna Sọlá Bello. ẹ má gbàgbé wípé àwòkọ́ṣe Barrister ni Alhaji Wasiu Àyìndé wò tí wọ́n bá bí Wasiu Àyìndé ńjọ́ tán ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eré pé bó ni o ṣe fẹ́ kígbésí ayé rẹ̀ orí yóò pé Ọlọ́run dákun jẹ́ ń dàbí Barrister láyé Ọlọ́run jẹ́ ń tó Barrister Ọlọ́run jọ́nà gbọ́ ó sì gbà ó tó Barrister lójú ayé Barrister tó kú ó tún bá láìfu ẹ̀ lọ. PASUMA mo ti wo ntàfíù rẹ̀ kan rí tó sọ wípé inú eléré tó ń láìkì jù láyé tó máa ń wà àwòkọ́ṣe ẹ̀ Wasiu Àyìndé ni kódà ọkọ rẹ́kọ̀dù kan ó jẹ́ pé oníbòun tiẹ̀ tó bẹ̀rẹ̀ fújì ẹni tó jẹ́ kí fújì ọmọ wùhún kọ láyé Wasiu Àyìndé. kò sí ẹni tí ọ̀la láwòkọ́ṣe àgbékalẹ̀ Táyé Currency lọ́ba àwọn èèyàn níjà fò tí wọ́n fi gbà á sódì. ṣùgbọ́n tó jẹ́ ń dá sí i gẹ́gẹ́ bí àgbàlagbà ọlọ́mọ sọ wá dàgbà àyà. tèmi ni Táyé tèmi ni Pàṣọ bí mo ṣe tẹ̀lé ẹni tó jẹ́ ọ̀rẹ́ Pàṣọ ní ìsìn ìmùlẹ̀ rẹ̀ báyìí mo ṣe tẹ̀lé lẹ́yìn Pàṣọ òfijọ́ kan wojú mi rí kò sọ̀rọ̀ mi láì dá kò rí mi fẹ́ rí. bàbá wa rí nǹkan tó ń lọ ẹ ká dá sí i. ilé gíláàsì tí Pàṣọ kọ́ òun ni Táyé Currency o ọmọ jẹ́ wọn bò ń lẹ̀ kò mọ ilé gíláàsì tiẹ̀ ni o wọ́n jà yọ bọ́ lẹ̀ kò mọ o. kódà tó o bá sùn lálẹ́ tó o lálàá tí wọ́n jí ọ lójú oorun wípé ìwọ Pàṣọ níjọ́ tó o ti ń kọrin alọ́lọ́run rán ọ sí tó o sọ dè tó o bá sọ pé Táyé Currency ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Táyé Currency Táíwò Currency ẹni tó ru epo lórí ni kọ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹni tó ru epo sórí ńlẹ̀rù ń bà wọlé wẹ̀wù funfun tó wẹ̀wù àlà ó sì tún ru epo lórí ẹni tí ò ru epo tí ò ru omi tí a bá ní ọmọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó tún wora rẹ̀ lẹ́ẹ̀mejì. ṣé wọ́n nìkan ni nínú olórin tó dìde ń bàdàn wọ́n nìkan kọ́ lédi bíi mẹ́jọ lólúyọ̀lé òun kó hòtẹ́ẹ̀lì lédi bíi mẹ́rin lẹ́kọ̀ọ́ onílé káàkiri Ọlọ́run ṣe gbogbo nǹkan rìnnà fún ọ ń lọ lú òyìnbó ibi tó bá wù ọ́ ló lè lọ káàkiri àgbáláyé yá dúró lórí bó ṣe sọ wípé ọ̀gá rẹ ní Pàṣọ má jẹ́ wọn ó tì ọ́ lu bábu wáyà o 75% àwọn tí ń gba tiẹ̀ lénìí àlùbáríkà Pàṣọ ni ìwọ náà ní fáǹsì ti tiẹ̀ tó jẹ́ pé wàláì tó bá kọwọ́ kà náà àdó fi rọgì wọn ó dùn ó tì ọ́ ṣùgbọ́n kò pé ẹ̀ kò sí ní tó fẹ́ gé nínú kó lùsì fáǹsì torí ìdí eléyìí má jẹ́ káwọn tí ọmọ gbàtẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ má jẹ́ wọn bá yín dá sí má jẹ́ wọn ó tì ọ́ lu bábu wáyà má jẹ́ wọn ó tì ọ́ pa o ní wọn bá ń pè wọn náà ti tọ́ náà dárìn wọ́n fẹ́ tì ọ́ pa ni o bí ẹ ṣe ti Alhaji Wasiu Àyìndé tó níjọ́ tá Alhaji Wasiu Àyìndé ó ti dá dúró lórí ẹsẹ̀ rẹ̀ nínú elérin tó bísì ní Nàìjíríà Wasiu Àyìndé Monday Tuesday Wednesday Thursday Friday lọ ń gbogbo ògbà wọ́n tì kọ́kọ́ lu Barrister ó yẹ bá ti lu Barrister láàárọ̀ tó bá di nírọ̀lẹ́ ọmọ bí ṣe tọrọ ara rẹ̀ sí ó sì dọ́gbọ́n títí tó fi gbàdúrà lẹ́nu Barrister àdúrà náà ní lò dọ́là ó wà máa gòyàn iyì á máa gòyàn Táyé ò bá kọjú sí ọkọ ọ̀tá ó bá kọ̀yìn sí ọkọ olóńkù mọ́. aláṣọ funfun lèpo máa wá káàkiri bẹ́ẹ̀ yẹn bá wọ wáìtì tí bá ń jàmàlà nígbà tí ó bá jàmàlà dáàrin kan wọ́n máa sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n ń wíhun tó bá
fẹ́ràn pàtì. epo ọba white jẹ́. nítorí ìdí èyí gbogbo ọgbọ́n tá a bá dá ní ká dá sí i. bẹ́ẹ̀nìkan bá pè ọ́ lọ́lẹ̀ pé o ti gbọ́ o ti gbà. bó o ti gbà pé o ti gbọ́. alágbèrè tó bá gbé tó yè ẹ jẹ́ kí wọ́n pé wọ́n ṣeun. èèyàn ló gbé tí ò lè gbé. ó sáré títí ó kú sórí eré. alágbèrè tó bá gbé tó bá yè ẹ jẹ́ kí wọ́n pẹ́ ṣeun. mo mọ̀ wípé ẹ̀yin náà wò ṣùgbọ́n kí lẹ rí ń bẹ̀ kí lè ròyìn pẹ̀lú ẹ o. ẹ jẹ́ àmọ́ ẹ kọ sí comment section ẹ jọ̀ọ́ ẹ subscribe bẹ́ẹ̀ ṣe wo yẹn subscribe àmọ́ ìfẹ́ tẹ́ ẹ ní tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ ẹ pín fáwọn ẹlòmíì ẹ kọ ìròyìn sísàlẹ̀ kẹ jẹ́ àmọ́ Tóbi aláṣeyọrí lèmi o aláṣeyọrí ni mí ẹ̀yin ńkọ́ gbogbo wa á jọ ṣàṣeyọrí ni lórí Aláṣeyọrí TV. It's not homes and properties, real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. It's not limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. It's not lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. It's not homes and properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. Torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ It's not homes and properties. Yeah. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó jójúlówó. It's not limited, you are too much o. Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Fash Express Logistics Services. Your convenience is our priority.